لله والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أدعو بلد Ọlọ́run tí ó ṣe wá ní Muslim atọrọ àlékún kí àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọba àlékí ọlá rán ní sábàbí ìmọ̀nà kálùkù wa ìkẹ́ náà kó má mọ́ lórí Ànábì Muhammad nìkan kó má lọ bá wọn ará alé àtàwọn sàhábà àti gbogbo àwa mùmínì mùmínà tá ń tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ọjọ́ tẹ́mi tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́ títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá a bí àti dúkìá tá a kójọ tí wọ́n nílé oore kankan tí wọ́n lè ṣe wá illa man ata Allaha bi qalbin salim àfi ẹni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá pẹ̀lẹ́ mi òdodo abẹ́lọ́hun tó bá dijọ́ náà Ọlọ́run má jẹ́ á pòfo Ọlọ́run má jẹ́ á ròfo ìwà táa hù ọ̀rọ̀ táa sọ ìṣesí táa ṣe táa fi padà wá bára wa lébù tí òfo Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ kálùkù wa lọ́rùn albarka la hawla wala quwwata illa billahil aliyyil azim ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé akíra wa ní kíkí tó lálàáfíà jùlọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n pè mí fún ìdánilẹ́kọ̀ọ́ kan ní Kìṣí nípínlẹ̀ Ọ̀yọ́ wa ń bí mo wá palẹ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ mo rí pé tí mo palẹ̀ mọ́ lọ́wọ́ àfi kí n yí ìdà kò ṣeé ṣe mọ́ kalẹ̀ ṣe tó bá bẹ̀ mu torí pé nínú ẹ̀kọ́ wọ́n ní li kulli maqamin maqal gbogbo àyè kọ̀ọ̀kan tí èyàn bá dé ló máa ń ní ọ̀rọ̀ tó bá bẹ̀ mu àti ṣe sí tó bá mu ìdánilẹ́kọ̀ọ́ tí mo wá palẹ̀ mọ́ fún wọn ní Kìṣí ṣùgbọ́n tí mi láǹfààní àti ṣe ń bẹ̀ mo wá wò pé àwa náà bùkátà sí l'Ógbómọ̀ṣọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn ni mo wá fẹ́ ṣe lónìí ọba àlékè ọlá kó má ṣe ìjọ ṣe wá láǹfààní kí ni nǹkan náà òun ni asludin wa qa'idatuhu asludin wa qa'idatuhu ẹ̀sìn wáyé kí ni ìpìlẹ̀ what is the fundamental principle of Islam gbogbo ń dá ń ṣe pátá tá a pè lẹ́sìn kí ni foundation stone tí gbogbo tó kù dúó lé lórí tó ṣe pé níjọ́ tóhun bá ti mẹ́hẹ gbogbo tó wù ká máa ṣe ò nítumọ̀ mọ́ ẹ̀rìdánlẹ́kọ̀ọ́ tá a fẹ́ gbọ́ lé ní mo fẹ́ ká fi ara balẹ̀ gbọ́ dáadáa in tí ó jẹ́ kẹ́sìn wa yóò kú wúlò nìyẹn ṣẹ̀rí eléyìí gbogbo ẹni tí ò bá ti sínú ìṣẹ̀mí ẹ̀ pátá tó bá ń kírun kò nírun I'm saying it authoritatively with every sense of responsibility. Ó nírun tí mo fẹ́ ṣàlàyé lénìí yìí ò bá ti sí pẹ̀lú ẹ̀. Kódà tó bá lọ hájì nígbà ẹgbẹ̀rún tó tún rányàn, ó ní Mákà, ṣùgbọ́n àwọn tó rán àwọn lè ní ládàá Mákà tí wọn táwọn bá ní. Kódà tó bá ń gba gbogbo àwẹ̀ ọ̀ranyàn tó tún gba àwẹ̀ náfílà má jẹ́ atanra wa kú àgbàṣòfò àwẹ̀ tó bá ti ní ìta fẹ́ sọ lẹ́nu asludin in tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa gangan òun la fẹ́ sọ lónìí ṣe rí ẹjẹ́ alọ́gbọ́ lágbọ́yé wípé nǹkan alákọ̀ọ́kọ́ tó bá àlékè ọlá ṣe lófin fún wa nínú Al-Qur'an tó ṣe lófin fún gbogbo ọmọ ẹ̀dá Ádámọ̀ pátá gbogbo àwọn èèyàn
irrespective of her religious affiliation. Tó o bá ti ń jẹ́ èèyàn àkọ́kọ́ òfin ló fẹ́ gbọ́ yìí. Tẹ́ ẹ bá wọnú Suratul Baqarah aya 256 Ọlọ́run ní faman yakfuru bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-urwatil wuthqa la infisama laha wallahu sami'un alim. Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti ṣe àìgbàgbọ́ sí òrìṣà, àtọ̀gùt, tọ̀wàgìt, ìntà ń pè bẹ́ẹ̀ ni àwọn òrìṣà, àwọn òòṣà. Ẹni tí ó bá ti gba òòṣà gbọ́, tí ó máa bọ òòṣà, tí ó máa sin òòṣà, tí ò ní ìgbàgbọ́ kankan sí agbára tó òòṣà ní, ẹni náà wa yu'min billah, ẹnìyàn tó wá gbọ́ Ọlọ́run gbàgbọ́, kò gbọ́ òòṣà gbọ́, ó wá ṣe kí ni ó gba Allahu gbọ́. Ìntọ́ba àlékè ọlá sọ fún wa ní wípé irú ẹni bẹ́ẹ̀ faqad istamsaka bil-urwatil wuthqa la infisama laha. Ọlọ́run ní ẹni yẹn òun ló ti gbámú. Kí ló gbámú o? Al-urwatul wuthqa. Kí là ń pè bẹ́ẹ̀? Mọ̀ ń bọ̀ wá ṣàlàyé tá à ń pè ní urwatul wuthqa fún wa dáadáa. Torí pé ni tó gbámú nìkan lórí nǹkan gbámú tí ò ní yà pẹ̀lú Ọlọ́run láíláí. Ẹni bá rí yẹn gbámú nìkan lórí ọba àlékè ọlá gbámú, lórí ntọ́lọ́wọ́n ọba àlékè ọlá ń fẹ́ gbámú, ẹni yẹn sì nìkan ni ò ní kúrò lójú ọ̀nà Ọlọ́run ọba àlékè ọlá mọ́ láíláí. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan méjì tó wà ń bẹ̀ ẹ́ o. Àkọ́kọ́, ìpìlẹ̀ ẹ̀sìn wa ni pé wà á kọ́kọ́ ṣe kèfèrí sí gbogbo òòṣà. Tí wọ́n bá pè ẹ́ ní kèfèrí, in tó gbọ́dọ̀ jẹ́ kèfèrí lórí pé wà á jẹ́ káfír bit-taghut. Ó jẹ́ ni tí ò nígbàgbọ́ sóòṣà rárá. Ẹ gbọ́ lágbọ́ tó gbà àtàgbọ́yé dáadáa o. Tó o bá fi lè ní ìgbàgbọ́ bó ṣe lè wù kó kéré mọ́ nínú ìkan nínú àwọn òrìṣà, ọmọ ìyá mi, bó o bá nírun tó o bá kírun Ọlọ́run ò ní gbà. Ojú bẹ́ẹ̀ lọ. Ìmọ̀ ni ò gbọ́dọ̀ sí pẹ̀lú òṣà kan, bóyá ó lè ṣe kíní kan ní o, kíní kan lò ṣàyẹ́ lè ṣe ní o, lágbára kan ní o, ṣe o gbọ́dọ̀ ronú kó lè ṣoore, o sì gbọ́dọ̀ ronú kó lè ṣàbùrù. Sáà pẹ́lú omi tó nígbàgbọ́ pé wọ́n bá dákò sàmì àní kíní kan olúkòsù ọkọ̀ ya kíní kan àyàrá aná tó o bá ti sọ bẹ́ẹ̀ kó o tiẹ̀ nígbàgbọ́ pé lágbára kan tó lè ṣe, tó o bá kírun tó o lọ hájì tó o gbàwé Ọlọ́run ò ní gbà. Ó bẹ̀ wá nítorí Ọlọ́run, ẹ má jẹ́ á ṣe ẹ̀sìn wa lófo. Àbí nísìn ó wá gbọ́nbì kan pé ẹ̀yìn bóyá wọ́n sọ pé àrá sánbì kan igi wá ya lulẹ̀ ló wá ní kíní inú ó wá wò pé bóyá Ọya ni Ṣàngó ni kíní kan ló yagi ló rò bẹ́ẹ̀ ni wọ́n rò bẹ́ẹ̀ lẹ́mìí ẹ̀ tó o bá kírun Ọlọ́run ò ní gbà. Ìpìlẹ̀ ẹ̀sìn wa nìyẹn. Ìpìlẹ̀ ẹ̀sìn wa ni pé o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé òòṣà kan ń bẹ bóyá tó láǹfààní tó fẹ́ ṣe ẹ́ ni o àbí tó láburú tó lè ṣe ẹ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, wa yu'min billah. Nígbà tó ti kọ́kọ́ gbà pé gbogbo àwọn òòṣà yẹn wọn ní tí wọ́n lè ṣe lóore àbí láburú, wà á wá gbà pé ẹnìkan tó ní agbára tó lè ṣe gbogbo nǹkan ni Allah. Ìpìlẹ̀ ẹ̀sìn wa nìyẹn. Lẹ́yìn náà tó bá ti wá ṣe yẹn tán faqad istamsaka bil-urwatil wuthqa, ìgbà yẹn ló gbá ẹ̀ntà ń pè ní urwatul wuthqa. Kí là ń pè bẹ́ẹ̀? Kalimatu shahada là ń pè bẹ́ẹ̀. Kalimatu shahada òun là ń pè bẹ́ẹ̀.
la ilaha illallah. mo ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ dáadáa ṣẹ́rí kí n tí mo ń sọ yìí lè yé wa ṣẹ́rí Ọlọ́run bá àlékè ọlá tó dèmi àti ẹ mọ̀ pé gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run rán wá pátá iṣẹ́ kan náà lọ́lọ́run fi rán gbogbo wọn ni tí ò sáyàfi iṣẹ́ ẹyọ kan náà lọ́run fi rán wọn tẹ́ ẹ bá wọnú súrátù Nahl àyà 36 Ọlọ́run ní walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budullaha wajtanibu taghut faminhum man hadallah wa minhum man haqqat alayhi ad-dalala fasiru fil ardi fanzuru kayfa kana aqibatul mukaththibin. Ọba àlékè ọlá ní walaqadi gbogbo ẹni tọ́lọ́run bá ní kí ó yé dáadáa tí wọ́n bá ti ń ṣe tẹ̀kìráàrù tàùkìdì báyẹn ọba àlékè ọlá ń lè emphasis sórí kíní ẹni o pé bó ṣe rí ni ẹ má ṣe yè méjì ń bẹ o. Ọlọ́run ní àwídájú àti ní àsọ bó ṣe rí tí ò sí tó yàtọ̀ ń bẹ. Ọlọ́run lémi Ọlọ́run gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan tí mo dá láyé ni mo gbé ànábì Ọlọ́run kan ni mo rán wọn sí pé ànábì yìí lọ jíṣẹ́ fáwọn ọjọ́ yìí, ànábì yìí lọ jíṣẹ́ fún wọn látorí ẹni àkọ́kọ́ wọn dẹ́ni ìgbẹ̀yìn wọn lọ́lọ́run rán wọn síjọ kọ̀ọ̀kan. Ọlọ́run rán Nuh, Ọlọ́run rán Ibrahim, Ọlọ́run rán Ayub, Ọlọ́run rán Isa, Ọlọ́run rán Musa, Ọlọ́run rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bọ́lọ́run ṣe rán gbogbo wọn wálé ayé nìyẹn. Ọlọ́run ní bí mo ṣe rán wọn yìí kí ni mo ní kán wá ṣe? Àní ibudullah, ẹ kàn máa pariwo fáwọn èèyàn ni pé tọ́rọ̀ bá débi ẹ̀sìn o Ọlọ́run nìkan là máa sìn. Ẹ kàn máa pariwo bẹ́ẹ̀ in tí gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn pariwo nìyẹn. Ọlọ́run nìkan là máa sìn. Wajtanibu taghut, kí wọ́n sì jìnnà pátápátá sí gbogbo òrìṣà. At-taghut òòṣà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ó jìnnà sí pátá ni ó ní súnmọ́. Ó ní káwọn tó ń ṣe kọ́mọ̀ ṣe torí pé lakum dinukum waliya din. Kò sì kan ẹkọ wá kó ṣàjáde kó lóhùn sún kí ni tiẹ̀ kò ṣe àwọn lẹ̀ mọ́ sún ìwọ ni kó ọmọ sí tí wọ́n ṣe. Níjọ́ tó bá yí àwọn náà fúnra wọn ni wọ́n kó nǹkan wọn tàbí wọ́n sún. Èèyàn ṣá lè kó ẹ̀kú eégún ilé wọn tàbí kọ́ mọ́ sún nígbàjọ́ lóòrùn náà ló fọ awọ́ ẹ̀rá ẹni tí ó mú sí òsì. Bí wọ́n sì mú sí wọ́n jọ mọ́ ẹrù láàrin ara wọn. Ọmọ eléégún tó wọnú ilé òun ló gbé aṣọ tó lọ rà lálára ń bára, ó sì gbé fún télọ̀ ẹ̀rin lè sókè ẹ̀ràn sálẹ̀, wọ́n rán kan òkè wọ́n rán kan sálẹ̀ ṣe pé wọ́n mọ̀ gé ní rèpé ni tí ó fi jọ tí wọ́n fẹ́. Nígbà tọ́lọ́run wá ní kọ́rọ̀ yé ó wá ní àkíní mi ìṣe mọ́, ó sì gbé ó sún bọ́n ló fọwọ́ ara rẹ̀ rà wàhálà ti ẹ̀ nìyẹn. Ìyẹn ò kan wọ́. Èyí tó kàn wọ́ ni pé gẹ́gẹ́ bí Muslim má lọ sun ẹ̀kú ẹlẹ́kù, má kó sàwọn síta pé òun bá wọn sún, má ń kò kàn ẹ́. Ṣùgbọ́n wajtanibu taghut, ò gbọ́dọ̀ bọ̀ ọ̀ṣà. Iṣẹ́ tó bá àlékè ọlá tó rán gbogbo àwọn ànábì Ọlọ́run ni. Ẹ wá wo nǹkan, faminhum man hadallah. Ó wá ń bẹnu wọn gbà táwọn ànábì Ọlọ́run yẹn jíṣẹ́ tán àwọn tí wọ́n gbà kó dòdò ni ó ń bẹnu wọn. Wa minhum man haqqat alayhi ad-dalala. Ó sì ń bẹnu wọn ẹni tí ìṣìnà tó ti dòdòdó nù ṣẹ̀mí ẹ̀kọ́ gbà. Ẹ wọ́n bá ń ṣe wí náà ní ìsìn ṣẹ́mọ̀ pẹ́lú omi ọ̀sọ̀ pé Allahu Akbar, òdodo ni Imam sọ, àyà Kùránì ní ń kà fún wa, jẹ́ ń jáwọ́ níbi ànígbàgbọ́ ní òòṣà, jẹ́ mọ́ ṣẹbọ mọ́. Ṣẹ́mọ̀ pàárá wọn tí ó sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ń gbáyà wọn àníwí Ọlọ́run faminhum man hadallah. Àwọn míì ní ìdáyà nù wọn nínú àwọn tánù wọn ànábì Ọlọ́run jíṣẹ́ fún. Wa minhum man haqqat alayhi ad-dalala. Nínú àwọn tí àwọn ànábì Ọlọ́run jíṣẹ́ fún àwọn kan wà tí wọ́n mọ̀nà wọn gbà. Ṣó ti ẹ báyìí nísìn, ìtumọ̀ ẹ̀ ni pé kìí ṣe gbogbo ẹni a bá wí fún náà ní ó gbà. Ní wàhálà tí wa náà gbọ́dọ̀ pọ̀ jù, ìwọ̀nba láàmúra kankan kan mọ́, tó ń bá bá ti wí ti wà ní ká wí. Mo rò pé tí ẹ nísìn, èèyàn gbà kò kan àwa, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ́ wí bá ti wí. Torí ipá àwọn ànábì Ọlọ́run náà tí wọ́n ṣe ju tiwa lọ, ipa àwọn ọ̀ka tí gbogbo ayé ọgbà kí wọ́n gbọ́. Ṣó ti ẹ báyìí nísìn, fasiru fil ard, ẹ̀rìn lọ sórílẹ̀ o, fanzuru kayfa kana aqibatul mukaththibin, kẹ́ ẹ lọ rí tó jẹ́
ẹni tó gbẹ̀yìn àtàtúbọ̀tán gbogbo àwọn tí wọ́n pè ọ̀rọ̀ Ọlọ́run bá lékè ọlá nírọ́. Ẹ̀wọ́n bá yẹ ń wí nísìn àwọn kan nírọ́ ni, no problem. Àwọn tí wọ́n pè nírọ́ náà lánàá lọ wo tó ṣẹlẹ̀ sí wọn. Ṣó ti yé báyìí nísìn? Tẹ́ bá wọnú Suratul Nisa, Aya 116. Ọba lékè ọlá sọ fún wa, kí n tá ń sọ ilé yé wa dáadáa ní o. Gbogbo ẹni tí pìlẹ̀ ẹ̀sìn yìí bá ti wó mọ́ lọ́wọ́, o nígbàgbọ́ nínú Ọlọ́run lóhun nìkan tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa, o kẹ̀yìn sí gbogbo òòṣà pátá, ó sì yọ́ ọ ṣe tẹmọ̀ pẹ́lú omi yóò kú láàrin ìgboro Ògbómọ̀ṣọ́ ní ìsìn yà lọ ọ̀nà oko wọn pọ́ntèlá lẹ́lòmí ọ lọ fún wọn má bàá rí, ẹlòmí ọ lọ ọ̀támọ́kùn kọ́ má bàá mọ̀. mọ́rọ̀ kó tí é ní ìsìn ẹlòmí yóò tún kú Ògbómọ̀ṣọ́ ó lè lọ ọ̀gbẹ́jì yà wọnú gbó lọ ká má bàá rí. So ní gbogbo tó ń ṣe tẹ́nìkan kan orí ẹyẹn máa gbọ́ ó yìí ṣe mùsùlùmí, ó kìí ṣe muslim, ó farajọ wá ní ó yìí ṣara wa. mọ́rọ̀ kó tí yé ìpìlẹ̀ ẹ̀sìn wa ló ti wó lọ́dọ̀ ti ẹyẹn. ẹ wá gbọ́n tọ́lọ́run sọ ní Suratul Nisa Aya 116. Ọlọ́run ní inna Allaha, Ọlọ́run ní dájúdájú Allah, ìyẹn Ọlọ́run tá à ń sìn láàárọ̀ lọ́sàn lálẹ́, la yaghfiru an yushraka bihi, kò ní fi orí jìn ẹnìkan láyé. Gbogbo ẹni tí bá ń bọ òòṣà Ọlọ́run ní ṣe kí ni o, kò ní forí jìn. Sórí tó clear ìtàn nìyẹn. Ìyẹn ni wípé gbogbo tó lè wù kó máa ṣe ní ìjọsìn láyé, gbọ́ dáadáa tí ò bá yé ẹ tẹ́lẹ̀ ó ní ìjọsìn yẹn tó bá jẹ́ni tó nígbàgbọ́ nínú òòṣà. Ó níjọsìn yẹn ó kàn ń ṣe lásán ni o. Ó bá sọ pé ọmọ ilé ibẹ̀ ni mí, ọmọ ilé kí ni ẹ nígbà tó ti gbà sílá, ọmọ ilé kí ni ẹ ṣé yẹn lóhùn ìfọ́lọ̀ lálìkì àmọ́ ó wá láwà làámọ́ ọ̀pọ̀ sáà pópó àgbọ̀dọ̀ mọ́bọ̀, àtẹni tó pọ̀ sáà pópó àpàtà, àtẹni tó nígbàgbọ́ ní òsáà pópó gbogbo wọn ni wò ní pàánù ọlọ́pàá lálìkì àmọ́ àfi tí wọ́n bá jáwọ́ ń bẹ̀ kan tó jáde láyé. mo rò pé tí ẹ báyìí ní ìsìn ẹ̀sìn wa là ń sọ yìí, mùsùlùmí là ń sìn ń bá wí àìbẹ̀ ẹ̀kọ́, àwa là gbọ́dọ̀ ṣe. ìwọ ti ń kírun ò ní bọ̀ sáà pópó mọ́. ṣó ṣe báyìí ní ìsìn wọ́n ń ṣọdún kìíní kan, wọ́n ń ṣọdún kìíní kan, ò ní ṣọdún tí ò bá ti jọ́dún ìsìláàmù mọ́. èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó lóhùn ń ṣọdún ọ̀lẹ̀, ọdún ẹbọ ni. ẹni bá ṣe tó fi bọ́ sọ́dọ̀ Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run ó jìnà sí láyé lálìkì àmọ́ àfi tó bá jáwọ́ ń bẹ̀. ẹ̀sìn ẹmọ̀ fẹ́ sìn tiwa là ń wì Islam. wọ́n gbọ́dọ̀ mú nǹkan míì mọ́, wọ́n gbọ́dọ̀ gba nǹkan míì gbọ́ pẹ̀lú ẹ̀ rárá. ẹ̀sìn wa ò fẹ́, Ọlọ́run kórìíra ẹ̀. ó ní inna Allaha, dájúdájú Allah, la yaghfir an yushraka bihi, láyé kò ní fi orí jìn ẹnìkan tẹ́nìyàn bá ní ìgbàgbọ́ nínú òòṣà tó wá ń sìn tó sì jáde láyé lórí ẹ̀ tí ò túbá. wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run ní kódà kéèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ míì tí ò bá ti ní ìbọ̀rìṣàánú, mo lè yááfì ẹ̀ bó ṣe wù kẹ́ṣẹ̀ yẹn tó. ẹ wo Ọlọ́run kò yé bá ní ìsìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ wọ̀n yẹn, Ọlọ́run ní tí ń bá kàn ti ẹ̀ wọlá pé ò bọ̀ ọ̀ṣà nǹkan ni mo mójú kù ní. ṣe bẹ́ẹ̀ náà mọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀n yẹn ẹlòmí tó rẹ́rìn pé ó wá ṣe alhamdulillah pé ládùn òṣìná tí mo ṣe ìṣọ́ Ọlọ́run lè mójú kúrò fún mi tó bá ṣe ọgbọ́ ó wò pé tó alhamdulillah pé tó àṣọ́lọ́wọ́ ti ẹ̀ padà mójú kúrò nígbà tí mi ti bọ̀ ọ̀ṣà, ṣùgbọ́n tó bá ṣe ọgbọ́ ó wò pé ládùn omi tó mú tí dé kó kú máa mú lọ, Ọlọ́run lè forí jìyàn tó bá kó kú ń bẹ̀. ìtànsọ lélẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ láyé lọ́lọ́run lè sọ pé mi ní wo bẹ̀ mo mójúkò wà ní Jánnà. ẹyọ kan tó lóhun ò ní mójúkò ní kéèyàn máa bọ ọ̀ṣà, kò ní mójúkò ìpìlẹ̀ sin wa ní. ṣe rí tàbá wọnú Suratul A'raf Aya 59. Ọlọ́run ní Ọlọ́run fi rin lẹ̀ ń bẹ̀ fún wa wípé kó lè yé yín o,
gbogbo àwọn ànábì Ọlọ́run tí gbogbo àwa àfáà jogún wọn iṣẹ́ tọ́lọ́run rán wa rí o tọ́lọ́run ní ká máa pariwo káàkiri kí nìkan ń wo ibudullaha ma lakum min ilahin ghayruhu iṣẹ́ tọ́lọ́run rán wa rí gbogbo àwa àfáà kákan máa pariwo káàkiri pé ẹ máa sin lọ́hun kò sẹ́lòmíì lẹ́yìn ẹ máa sin lọ́hun kò sẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run nìkan ni ká sìn ká má sìn nǹkan míì iṣẹ́ tọ́lọ́run rán wa àfáà nìyẹn ẹ wá gbọ́ kí ní kan kó clear dáadáa gbogbo àfáà tí bá ń wí bí mo ṣe ń wí yóò ní burúkú ọ̀tá gbogbo àfáà tẹ́ bá ti wá rí tí ò wí bí mo ṣe ń wí kò ní lọ́tà ayọ́wà láìkẹ́ gbogbo ẹni ẹ bá ti rí táyé láìkì tó sì pèrè láàfáà oòrùn Ọlọ́run ayé ṣe gbọ́dọ̀ láìkẹ́ wọn ṣe ní ṣépè fún ẹ ṣé wọn ṣépè fáwọn ànábì Ọlọ́run tó kù ní kí ni túmọ̀ tábà ti yára àbí láàbí wà tábà só tánàbì lọ ṣó tẹ́ wọn lọ́rùn jọ́nà náà gun ànábì lépè kò tẹ́ wọn lọ́rùn kí wọ́n ṣe bá nàbì wọ́n bò lépè ẹkùn àwọn náà lépè of course pé wọ́n ṣe máa bá àwọn ànábì Ọlọ́run lépè ní Ọlọ́run sì máa kó wọn yọ tí wọ́n bá sọ pé àwòdì jẹun èpè sanra àfáà àti ìṣòdodo ní jẹ́bẹ̀ wọ́n máa bò lépè yá máa sanra wọ́n máa bò lépè yọ máa sanra èpè yóò kọ́lé èpè yóò bọ̀ mọ́tò èpè yóò bímọ rí èpè yóò fẹ́ yàwó rí so torí bẹ́ẹ̀ tí ó wá pé wà kán ṣépè ní àbí kán ṣépè nínú àwa tí wọ́n ń ṣépè fún ní ìsìn àti wọ́n tí gbogbo ayé ń kí pé ó àwọn àfáà ni wọ́n ń bọ̀ kí ló fi dáa jù á lọ sọ ń tó fi dáa jù á lọ oúnjẹ lọ jẹ tó dáa jù sí á lọ ní àbóbìnrin lọ fẹ́ ló dáa jù sí á lọ àbọ́mọ lóbi tó dájú tí a lọ ilé lọ́kọ́ tó dájú tí a lọ ní ọkọ̀ lóní tó dájú tí a lọ ní kí ló ní nìsìn padà síbi tábà lékè ọláfẹ́ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ èèyàn máa sunkún káàkiri ọlọ́mọdé asunkún alẹ́ iṣẹ́ tọ́lọ́run rán wa ni ibudullaha ẹ máa sin lọ́hun ma lakum min ilahin ghayruhu iṣẹ́ tọ́lọ́run rán gbogbo àwọn ànábì Ọlọ́run ṣe rí bàbá wa wo yóò sì ń rọ ń ta àwọn èèyàn wá sí pọ́ ń ta dáadáa ẹ jẹ́ kí n tètè parí Khutuba yìí bóyá kí n sọ di part 1 part 2 torí pé bí tí mo fẹ́ wọ̀ yìí gan ni kọ̀ọ̀kan dán Khutuba yìí a sì tí ìwọ̀bẹ̀ gbogbo ìdí mo ń ṣe látàárọ̀ yẹn ìfáàrà ni mo introduce Khutuba yìí sí yìí ẹ wá já dáa tó báyìí tó bá díjọ́ mẹ́jọ ká continue bẹ̀ tètè dé jímọ̀ aqulu qawli astaghfirullah li wa lakum